Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jesu Kristi, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ. A dúpẹ́ fún ìwàláàyè yín lórí ayé wa lónìí. Àfògo forúkọ yín. Ọlọ́run wa tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, ẹ bá wa sọ̀rọ̀ yín. Ẹ kọ́ wa mọ̀ ọ́ ṣe. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ògo ni forúkọ yín títí láéláé. Lórúkọ Jesu Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore-ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a rí lónìí láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí ó wá síwájú Ọlọ́run ẹlẹ́dàá wa àti níwájú àwọn ènìyàn wa nílé, kí a jọ tún tẹ̀síwájú nínú jíjíròrò nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A fi ògo fún Ọlọ́run wa, a sì sọ pé ògo ni forúkọ rẹ̀ títí láéláé. Gẹ́gẹ́ bí a ti ń kẹ́kọ̀ọ́ lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ, à ń kọ́ ẹ̀kọ́ lórí kókó àkòrí ẹ̀kọ́ tí ń ṣe ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù bí? Òun là ń kọ́, ni a kọ́ ní ọ̀sẹ̀ tó lọ. Lónìí a fẹ́ wo apá kejì rẹ̀, ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù bí? Apá kejì rẹ̀ la fẹ́ wò lónìí. Ní ọ̀sẹ̀ tó kọjá la sọ fún wa pé ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí, Jésù ló kọ́kọ́ gbé ẹ̀kọ́ àtúnbí kalẹ̀. Òun ló kọ́ wa lẹ́kọ̀ọ́ ohun tí Bíbélì sọ nípa àtúnbí. A sì lè rí eléyìí nínú ìwé Jòhánù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 5. Ní ọ̀sẹ̀ tó kọjá la sọ fún wa pé ohun méjì ni Jésù Kristi Olúwa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a lè ṣe kí a tó lè tún wa bí. A sọ fún wa pé a gbọ́dọ̀ bí wa nípa omi àti ẹ̀mí kí a tó lè wọ inú ìjọba Ọlọ́run, èyí tí ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 5 kọ́ wa. A ti ṣàlàyé nípa omi, bí a ṣe lè bí wa nípa ti omi, a ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A dẹ̀ ṣàlàyé bí a ṣe lè bí wa nípa tẹ̀mí. Lónìí a fẹ́ tẹ̀síwájú nínú àlàyé yìí nípa pé báwo ní ìgbà tá bá ti bí wa nípa omi àti ẹ̀mí tán, ó jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run sọ pé a lè fi wọ inú ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run náà la fẹ́ gbé yẹ̀wò lónìí. Ìjọba Ọlọ́run tí Jésù Kristi Olúwa sọ pé bí kò bá ṣe pé a bá fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Ilé ìgbọ́dọ̀ yé wa, a gbọ́dọ̀ béèrè pé irú ìjọba Ọlọ́run wo ni Jésù Kristi ń sọ pé a gbọ́dọ̀ fi omi àti ẹ̀mí bí ènìyàn kí a tó lè wọ ìjọba Ọlọ́run. Àwọn tá a fẹ́ gbé yẹ̀wò ní apá kejì lórí kókó ẹ̀kọ́ pé ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù Kristi bí, tá a fẹ́ gbé yẹ̀wò lónìí nìyí. A sì mọ̀ pé kò sí ẹni tí ó lè wọnú ìjọba Ọlọ́run tá ò bá ṣe pé a bí nípa omi àti ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa ti kọ́ wa. A sì fẹ́ gbé ìjọba Ọlọ́run náà yẹ̀wò nítorí pé
bíbí nípa omi àti ẹ̀mí ó ṣe pàtàkì láti wọ inú ìjọba Ọlọ́run. Ìbéèrè ni pé irú ìjọba Ọlọ́run wo ló ń sọ ni Jésù Kristi ń sọ? Àkọ́kọ́, ṣé ìjọba tí Ọlọ́run lọ́hùn nígbà tá a bá kúrò nínú ayé ló ń sọ ni? Rárá o, rárá o. Ṣé ìjọba èyí tí Kristi sọ pé kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n máa gbàdúrà pé ìjọba yẹn yóò dé pẹ̀lú agbára ló ń sọ ni? Bẹ́ẹ̀ ni. Báwo la ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ni? Ẹ ká kíyèsí ohun tí Bíbélì kọ́ wa. Ohun àkọ́kọ́ tí Bíbélì kọ́ wa ni pé Jésù Kristi òun náà tún ni ẹni tó ń tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run. Àti sọ fún wa tẹ́lẹ̀ pé nínú májẹ̀mú titun a rí kà pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wàásù nípa ìjọba Ọlọ́run òun ni Jòhánù. Nínú ìwé Mátì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 ká gbọ́n tí Bíbélì kọ́ wa. Jòhánù onítẹ̀bọmi lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wàásù pé kí àwọn èèyàn kó ronú padà nítorí ìjọba Ọlọ́run ó ṣe kíni, ó kù sí dẹ̀dẹ̀. Ìwé Mátì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 rẹ̀ kí l'Olúwa wí. Ó ló sì wí pé ẹ ronú padà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Jòhánù nínú májẹ̀mú tuntun òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wàásù pé kí àwọn ènìyàn kó ronú pìwàdà nítorí ìjọba Ọlọ́run ó ṣe kíni, ó kù sí dẹ̀dẹ̀. Nígbà tí Jésù náà dé, òun náà tún tẹ̀síwájú láti ń kẹ́kọ̀ọ́ pé kí àwọn èèyàn kó ronú pìwàdà pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹ wò ìwé Mátì orí 4 ẹsẹ̀ 17 kí ni Bíbélì kọ́ wa. Ó ní láti ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí wàásù pé ẹ ronú pìwàdà nítorí ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. So a ti rí pé Jòhánù ń pe àwọn ènìyàn pé kí wọ́n ronú pìwàdà pé ìjọba náà ó ti súnmọ́ wọn. Jésù Kristi náà sọ bákan náà ní àkókò náà ní ìwé Mátì orí 4 ẹsẹ̀ 17 pé kí àwọn èèyàn kó ronú pìwàdà torí pé ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. Ẹ̀kọ́ yìí kan náà òun ni Jésù Kristi fi dá àwọn àpọ́sítélì rẹ̀ lójú pé ìjọba Ọlọ́run tó kù sí dẹ̀dẹ̀ yìí yóò dé pẹ̀lú agbára ní ìwàláàyè wọn. Ẹ wo ohun tí ìwé Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 ẹ wo ohun tó sọ. Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 kí ló wí? Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 kí ni Bíbélì wí? Ó ló sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, ẹlòmíràn wà nínú àwọn tó dúró níhìn tí kì yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run yóò fi dé pẹ̀lú agbára. Ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1 ló sọ bẹ́ẹ̀. Jésù Kristi ló fi dá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lójú pé ó nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn tó dúró tó wà ní ìlónìí gbogbo wọn kọ́ ni yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí yóò fi dé pẹ̀lú ọwọ́ agbára. Ìjọba tí Jésù Kristi sì ń kọ́ ẹ̀kọ́ pé káwọn ronú padà òun ló wá fi dá àwọn àpọ́sítélì lójú pé ìjọba náà yóò dé pẹ̀lú agbára ní ìwàláàyè wọn. So gẹ́gẹ́ bí àlàyé ta rí nínú Bíbélì yìí, Jésù Kristi ti fi dá àwọn àpọ́sítélì lójú pé ní ìgbà tí ìjọba yóò dé, tó bá máa dé, yóò dé pẹ̀lú agbára ní ìwàláàyè wọn. Ohun tó sọ nìyí nínú ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1. Ọ̀rọ̀ yìí kan náà òun ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ béèrè lọ́wọ́ Jésù nígbà tó jíǹde kúrò nínú òkú. Nígbà tá a kíyèsí Ìṣe Àpọ́sítélì orí 1 ká wo tí Bíbélì sọ. Ìṣe Àpọ́sítélì orí 1 nígbà tí wọ́n tún ń béèrè lọ́wọ́ Jésù Kristi, ẹ jẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 6. Ìṣe Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 6 kí ni Bíbélì wí? Ó ní nítorí náà nígbà tí wọ́n sì péjọ wọ́n bi ní ìbéèrè pé Olúwa, láti ìgbà yìí lọ ni ó wàá mú ìjọba padà fún Ísírẹ́lì bí? Nígbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú tó fi ara hàn àwọn àpọ́sítélì rẹ̀, wọ́n tún béèrè nípa ọ̀rọ̀ ìjọba tó ti ń kọ́ wọn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ wá. Kí ni ìdáhùn tí Jésù Kristi sọ fún wa? Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 ó sì wí fún wọn pé kì í ṣe tí láti mọ àkókò tàbí ìgbà tí bàbá ti yàn nípa agbára òun tìkálára rẹ̀. Ẹ wo ẹsẹ̀ 8. Ó ní ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní Jùdíà àti ní Samaria títí tó fi dé òpin ilẹ̀ ayé. Ìbéèrè tí wọ́n béèrè
òun ni nípa ìgbà wo lẹ ó dá ìjọba padà fún Ísírẹ́lì. Jésù sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé bàbá ló mọ ìgbà àti àkókò, ó wá ní kí wọ́n dó sí Jerusalem, níbẹ̀ ni wọ́n gba agbára. Àlàyé tí Jésù sì fún ni. So gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè, Jésù sọ fún wọn pé ìjọba tó ń sọ nípa rẹ̀ yóò dé pẹ̀lú agbára. Ẹ̀kọ́ ìkan náà ló ń kọ́ nínú ìwé Jòhánù orí ìkarùn-ún, Jòhánù orí ìkẹta, gbàtà kíyèsí ẹsẹ̀ karùn-ún, pé bí kò bá ṣe pé a bá fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Ìjọba tí Jésù Kristi sọ nípa rẹ̀ yìí kì í ṣe ìjọba ti ayé, torí Kristi sọ ní ìwé Jòhánù orí 18 gbàtà kíyèsí ẹsẹ̀ 36 pé ìjọba mi kì í ṣe ìjọba ti ayé yìí. A wá rí pé kò sí ẹnikẹ́ni tó lè wọnú ìjọba láì bá ṣe pé àbá tún bí. Ìjọba tí Jésù Kristi sọ nípa rẹ̀ pé yóò dé pẹ̀lú ọwọ́ agbára. Ẹnikẹ́ni ò lè wọbẹ̀ tí a ò bá tún bí. A gbúdọ̀ tún bí kó tó lè wọ inú ìjọba náà tí Jésù Kristi sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé tí ìjọba náà bá máa dé, yóò dé pẹ̀lú agbára. Ní ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1. A wá rí pé a gbúdọ̀ lè ní ìrírí yìí, a gbúdọ̀ lè tún wá bí kí a tó lè jẹ adùn ìbùkún tí ń bẹ nínú ìjọba Ọlọ́run. Kó lè yé wa dáadáa, ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tá à ń sọ yìí, òun ló túmọ̀ sí ìjọ. Òun ló túmọ̀ sí ìjọ. Báwo la ṣe lè sọ pé ó túmọ̀ sí ìjọ? Ìwé Matthew orí 18 nígbà tá kíyèsí ẹsẹ̀ 18, Jésù sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ní ìgbà tí Kristi ń béèrè lọ́wọ́ wọn pé ta ni àwọn ènìyàn ń fi mí pè, nínú ìwé Matthew orí 16 ẹsẹ̀ 13, nínú àwọn àpọ́sítélì rẹ̀ dáhùn pé ìwọ ni Isaiah, ìwọ ni Jeremiah, ìwọ ni ọ̀kan nínú àwọn wòlíì. Jésù wá kọjú sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni ẹ̀yin fi mí pè? Pétérù dáhùn, ó ní ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Jésù sì dáhùn pé kì í ṣe ara tàbí ẹ̀jẹ̀ ló fi lé hàn ọ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Nígbà tá wá kíyèsí ẹsẹ̀ 18, ó ní lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. Nígbà tá wá dé ẹsẹ̀ 19, ó ní èmi yóò fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé la ó dè ní ọ̀run, ohunkóhun tí ìwọ bá tú ní ayé òun la ó tú ní ọ̀run. Tá à sọ ni pé kò sí bí ènìyàn ṣe lè di àtúnbí láì má wọnú ìjọba Ọlọ́run. Ohun tó tá a dẹ̀ gbúdọ̀ ṣe láti lè di àtúnbí ó ní pé a gbúdọ̀ bí wa nípa omi àti ẹ̀mí. Ìjọ àti ìjọba Ọlọ́run nǹkan kan náà ló túmọ̀ sí nínú Bíbélì. Ilé gbúdọ̀ yé wa. Ìyẹn túmọ̀ sí pé láti rí ìjọba Ọlọ́run ó ní pé láti rí ìbùkún tàbí ìwàláàyè rẹ̀. Jésù Kristi pàápàá kí ó lè yé wa dáadáa, ó ní olùgbàlà aráyé. Ọlọ́run rán láti wá gba aráyé là kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú àìwà bí Ọlọ́run, kúrò nínú ìwà tí ń múni lọ sí ọ̀run àpáàdì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Tímótì sọ, Tímótì kínní orí 1 ẹsẹ̀ 15 sọ fún wa pé Paul ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sínú ayé yìí láti wá gba ẹlẹ́ṣẹ̀ là, ní èyí tí mo jẹ́ àgbà. Ohun tí Paul sọ nìyí nípa ohun tí Jésù Kristi wá sínú ayé yìí láti wá ṣe. Ìwé Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 2 náà sọ fún wa pé ó ní òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan bí kò ṣe ẹ̀ṣẹ̀ gbogbo aráyé. Adẹ̀ríkà nínú ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 10, Ọlọ́mọ ènìyàn wá láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là, fún wa láti jẹ́ alábàápín ẹni tí yóò jẹ adùn àti ìbùkún ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọ. Ó ní nǹkan tá a gbọ́dọ̀ ṣe. Adẹ̀ríkà pé Jésù wá láti wá gba ẹlẹ́ṣẹ̀ là, ó sì wá láti ọ̀dọ̀ bàbá
láti wá mú wa kúrò lọ́wọ́ ìjọba Sátánì kí ó sì gbà wá pátápátá kúrò nínú iṣẹ́ rẹ̀. Kí ni Bíbélì kọ́ wa? Ìwé Jòhánù kínní pàtàkìyèsí orí 3 pàtà wo ẹsẹ̀ 5. Kí ni Bíbélì kọ́ wa? Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 5 ká tún wo ẹsẹ̀ 8. Ẹ̀gbọ́n tó Olúwa wí ni, ó lẹ́yìn sì mọ̀ pé ó farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹ wo ẹsẹ̀ 8. Ó ní ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni, nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù. A rí pé Jésù farahàn láti pa iṣẹ́ èṣù, láti fún wa ní ìrètí ìyè àìnípẹ̀kun, láti jẹ́ ká mọ̀ pé kò sí bá a ṣe lè wọnú ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọba Kristi, tí ń ṣe ìjọ ti Kristi, tá ò bá bí wa nípa omi àti ẹ̀mí. A lè tún jẹ́ kí a mọ̀ pé Jésù Kristi ó kú fún ìgbàlà ìran ènìyàn, èyí tí ìwọ èmi gbogbo wa jẹ́ ọ̀kan nínú ìṣẹ̀dá Ọlọ́run. Ìwé Róòmù orí 3 pàtàkì ẹsẹ̀ 23 ó ní gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Júù ti ṣẹ̀, Hélénì ti ṣẹ̀, gbogbo a sì ti kùnà ògo Ọlọ́run. Nítorí náà Jésù Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta fún ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ àti lórí ikú tẹ̀mí. Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ni. Kọ́ríńtì kínní orí 15 pàtàkìyèsí láti ẹsẹ̀ 45 55 ká gbọ́ ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Ó ní ikú oró rẹ̀ dà, isà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Oró ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ni òfin. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. A gba ìṣẹ́gun, a gba ìdáǹdè, a gba ìgbàlà nítorí pé a ṣetán láti di àtúnbí, ẹni tá a bí nípa omi àti ẹ̀mí. Ohun tí Ọlọ́run sọ fún wa nìyí nínú ọ̀rọ̀ rẹ̀, pé ohun tí Kristi wá ṣe nìyí láti wá gbé ìjọba náà kalẹ̀ fún wa kí àwa kí ó lè jẹ́ alábàápín nípa pé a ó bí wa nípa omi àti ẹ̀mí sínú ìjọba rẹ̀. Ọ̀kan lára iṣẹ́ pàtàkì tí Ọlọ́run rán Jésù Kristi láti wá ṣe ni pé láti wá pèsè ibi ìdáàbòbò fún ìgbàlà wa tí ń ṣe ìjọba rẹ̀ nínú ayé. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ní ìgbà tí Jésù Kristi ní kí àwọn ọmọlẹ́yìn máa gbàdúrà pé kí ìjọba kí ó dé, ọ̀kan lára ohun tí ìjọ nílò, tí a nílò, òun ni kí ìjọba Ọlọ́run kó wá sínú ayé yìí, kí àwọn ọkàn olóòótọ́ kó sì máa gbàgbọ́, kí a sì máa tú wọn bí sínú ìjọba náà. Ìjọba náà ni ìjọ, èyí tí a rí kà tí a sì fi sọ fún wa pé ibi ìpamọ́ fún àwọn ọkàn olóòótọ́, òun ni ìjọba Kristi. Ìjọ Kristi tí ń ṣe ìjọba Kristi, ó bẹ̀ lọ́lọ́run fẹ́ kí gbogbo ìran ènìyàn ó wà, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a ti kọ́ lọ pé ǹjẹ́ a ti tún ọ bí nínú Jésù Kristi bí. Ìbí yìí a ó bí wa sínú ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọ rẹ̀, èyí tí a rí kà nínú ìwé Jòhánù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 5. Ọlọ́run fẹ́ ká kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ọlọ́run fẹ́ ká kúrò nínú ìgbé ayé tí kò fi ògo, ọlá, agbára àti wàláàyè fún Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká tún wa bí sínú rẹ̀, kí a bí wa nípa ìgbàgbọ́, kí a bí wa nípa ọ̀rọ̀ náà, kí a sì bí wa nípa omi tí ń ṣe ìbáptísí. Ẹ̀yin ènìyàn wa nílé, ohun tá à ń gbìyànjú láti sọ fún wa ni pé kò sí bá a ṣe lè wọnú ìjọba Ọlọ́run tá ò bá bí wa nípa ọ̀rọ̀ náà, tá a sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi kí a tó lè wọnú ìjọba Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ làwọn èèyàn kọ́ nínú ayé lónìí pé tá a bá ti gbàgbọ́, a ti dẹni ìgbàlà,
àti di àtúnbí ká máa yayọ̀ ìgbàlà lọ rárá o, Jésù ò kọ́ wa bẹ́ẹ̀. Àwọn àpọ́sítélì gan pàápàá tí a fi ìrere lé lọ́wọ́ wọn ò kọ́ wa bẹ́ẹ̀. Kí la rí lọ́wọ́ àwọn àpọ́sítélì ní ìgbà tí a kọ́kọ́ wàásù ìrere àkọ́kọ́ tí Pétérù la ẹnu rẹ̀ láti wàásù ìrere àkọ́kọ́ ní Iṣẹ́ Àpọ́sítélì orí kejì nígbà tá kíyèsí ẹsẹ̀ 36 ohun tí Pétérù sọ ni ó ní jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. 37 ó ní ìgbà tí wọ́n gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe. Pétérù sì dá wọn lóhùn ní 38 ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ó ní fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín àní àwọn tó jìnnà réré àní àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè. Nígbà tá kíyèsí verse 41 sọ pé ó ní ẹ gba ara yín là. Ó ní àtọ̀rọ̀ mìíràn òun ló fi gba wọn ní ìyànjú tó fi sọ pé ẹ gba ara yín là kúrò lọ́wọ́ ìran àrékérekè nígbà tó di 41. Ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. Ohun tá a rí nínú Bíbélì nìyí ẹ̀yin ènìyàn wa nílé. Kò sí bá a ṣe lè di àtúnbí tó bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run nìkan la gbọ́ tá a dẹ̀ ṣe òmíràn gẹ́gẹ́ bí ohun tá a rí àwọn àpẹẹrẹ táwọn àpọ́sítélì ṣe nínú Bíbélì. Tá a bá ṣe ohun tí àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́ ṣe a ò tí ì tún wa bí sínú ìjọba Ọlọ́run. Kò sẹ́ni tá a tún bí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi sínú ìjọ ìyapa kankan. Nítorí nínú Bíbélì a ò gbé ìjọ ìyapa ní orúkọ ìjọba kan ní Jésù Kristi ò ní ìjọba tó pọ̀ èyí tí Kristi ń ṣe orílẹ̀ lórí eléyìí gbọ́dọ̀ yé wa. Àwa tí à ń fẹ́ láti mọ ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ò fẹ́ ká tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ àti nínú àìwùwà bí Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ ó ti pèsè bí ààbò inú ìjọba Kristi tí ń ṣe ìjọ rẹ̀ lọ́lọ́run fi ṣe ààbò fún ọkàn àti ìpamọ́ fún ọkàn àwọn olóòótọ́ tó ṣetán láti sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa ẹ̀yin ènìyàn wa nílé tẹ́ ń wò wá. Ǹjẹ́ a ti bí ọ nínú Jésù Kristi bí? Ǹjẹ́ a ti tún ọ bí nínú Jésù Kristi bí? Eléyìí gbọ́dọ̀ yé wa pé kò sí bá a ṣe lè máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká sọ pé kó rọ̀fẹ́ Ọlọ́run ó pọ̀ sí Bíbélì ní ká máa rí. À ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Ohun tí Jésù Kristi ní ká ṣe ká tó lè tún wa bí onípa gbọ́dọ̀ bí wa nípa omi àti ẹ̀mí ká tó lè wọ inú ìjọba Ọlọ́run. A sì ń rọ̀ wá ní wákàtí pé Jésù Kristi ti ṣetán láti gbà wá. Ó ti ṣetán láti mú ìdálẹ́bi kúrò nínú ayé wa tí a bá ṣetán láti di ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin. Bí ẹ ṣe ń gbọ́ mi ní wákàtí yìí, Jésù ó fẹ́ kí a wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó sì fẹ́ ká wà pẹ̀lú òun ní ọjọ́ ìkẹyìn. Báwo la ṣe bí wa sínú ìjọba Kristi lónìí? Báwo la ṣe bí wa sínú ìjọba Ọlọ́run? Ohun tá a ó ṣe ìgbésẹ̀ 5 lọ́lọ́run ni a gbọ́dọ̀ gbé kí a tó lè bí wa sínú ìjọba ti Jésù, torí pé ìjọba kan ni Jésù Kristi ní tí ń ṣe ìjọ kan. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo la ṣe bí wa? A nílò láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí a sì gbà á gbọ́. Ìwé Róòmù orí 10 nígbà tá kíyèsí ẹsẹ̀ 17 Romans 10:17 bẹ́ẹ̀ ni ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí bá a ṣe lè jẹ́ onígbàgbọ́. Ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ kó gbà wá là ó ní ọ̀rọ̀ Kristi. Ọ̀rọ̀ Kristi la gbọ́dọ̀ gbọ́. Kí la gbọ́dọ̀ gbọ́ nípa ọ̀rọ̀ Kristi? Pé Jésù Kristi wá sínú ayé yìí láti kú fún wa, láti fún wa ní ìrètí ìyè àìnípẹ̀kun nípa rẹ̀. Pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kò ní ṣègbé bí kò ṣe kó ní ìyè tí kò ní pẹ̀kun nínú Ọlọ́run. A gbọ́dọ̀ gbọ́ torí ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbàgbọ́ nínú àwọn ẹ̀rí tí Ọlọ́run ti fi hàn wá nípa Jésù Kristi Olúwa wa. Ìwé Hébérù orí 11 nígbà tá kíyèsí ẹsẹ̀ 6
bẹ́ẹ̀ ni láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run, torí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fún àwọn ẹni tó bá fi ara balẹ̀ wá. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ nínú àwọn ẹ̀rí àti ọ̀rọ̀ Ọlọ́run tá a ti rí nípa bá ó ṣe tún wa bí sínú ìjọba Kristi. A gbọ́dọ̀ bí wa nípa omi àti ẹ̀mí ká tó lè wọ inú ìjọba Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́, a gbọ́dọ̀ gbàgbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà. Ọlọ́run béèrè ronúpìwàdà lọ́wọ́ wa kí a tó lè bí wa sínú ìjọba Ọlọ́run. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9 bẹ́ẹ̀ ni Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ọ̀rọ̀ kan náà ni Jésù Kristi sọ nínú ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 3 pé bí kò bá ṣe pé ìbá ronúpìwàdà lẹ́yìn ó ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọlọ́run sì fẹ́ kí a ṣègbé. Ọ̀rọ̀ kan náà ni àpọ́sẹ́lì Paul sọ ní Iṣẹ́ Àpọ́sẹ́lì orí 17 ẹsẹ̀ 30. Ó ní ìgbà ìmọ̀ ni Ọlọ́run bójú fò dá, ṣùgbọ́n ó ń pàṣẹ nísinsìnyí kí gbogbo ènìyàn níbi gbogbo kí wọ́n ronúpìwàdà. Ọlọ́run béèrè ronúpìwàdà lọ́wọ́ wa kí a tó lè láǹfààní láti wọ inú ìjọba Ọlọ́run. Ọlọ́run sì fẹ́ ká fẹ́nu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 22 sí 23 sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, Kristi ló sọ bẹ́ẹ̀, ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run. Ẹnu lèèyàn fi ń jẹ́wọ́ sí ìgbàlà gẹ́gẹ́ bí ohun tí ìwé Róòmù orí 10 ohun tó kọ́ wa. Ká tó lè wọnú ìjọba Ọlọ́run, àwọn ìgbésẹ̀ 5 tọ́lọ́run ní kí a gbé nìyí. Bẹ́ẹ̀ bá ò bá gbé ìgbésẹ̀ náà pé a ò tí ì wọnú ìjọba Ọlọ́run. Ìgbésẹ̀ tó kẹ́yìn nínú ìgbésẹ̀ fún wa láti wọnú ìjọba Ọlọ́run ó ní pé a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Kristi kọ́ wa pé bí kò bá ṣe pé a bá fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ inú ìjọba Ọlọ́run. A gbọ́dọ̀ baptisi wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi. Ẹnikẹ́ni tá a bá baptisi kò láǹfààní láti wọnú ìjọba Ọlọ́run. Kí nìdí? Ìdí ẹ̀ ni pé fún wa láti wọnú ìjọba Ọlọ́run, a gbọ́dọ̀ di ọmọ tuntun, a gbọ́dọ̀ tún wa bí. Gbogbo ẹ̀ṣẹ̀ wa àtijọ́ a gbọ́dọ̀ wẹ́ẹ̀nù kúrò nínú omi gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. Ẹnikẹ́ni tá a bá baptisi rẹ̀ kò láǹfààní láti wọnú ìjọba Kristi tí ń ṣe ìjọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jésù Kristi kọ́ wa àti gẹ́gẹ́ bí àṣẹ Kristi fi lọ́lẹ̀. Ìwé Máàkù orí 14 ẹsẹ̀ 14 sọ fún wa pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Jésù kọ́ wa nìyí. Tẹ́ bá kíyèsí ẹsẹ̀ 15 ìwé Máàkù orí 15 ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá. 16 ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tọ́lọ́run kọ́ wa nìyí. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹ́ràn ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ń ṣe, a sì gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ìrìbọmi yìí òun ni a gbọ́dọ̀ bí wa nípa omi gẹ́gẹ́ bí àṣẹ Kristi nínú ìwé Jòhánù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 kí a tó lè wọ inú ìjọba Ọlọ́run. Bó bá ti kọ́ pé ìbátísí ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà, kì í ṣe ẹ̀kọ́ Kristi. Àti fi àwọn ẹ̀kọ́ Kristi hàn wá, ọ̀rọ̀ Kristi hàn wá tó sọ fún wa pé ẹnikẹ́ni bá fẹ́ dẹni ìgbàlà, a gbọ́dọ̀ baptisi rẹ̀ àti fi hàn wá nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run. A bẹ̀ wá, ẹ jẹ́ ká ṣe ohun tí Bíbélì wí. Nígbà tá a tẹ̀tú kíyèsí Iṣẹ́ Àpọ́sítélì gan pàápàá orí 22 ẹsẹ̀ 14 22:16 nígbà tí Paul ń sọ bí ó ṣe di ẹni ìgbàlà nínú Kristi, ó ní Anania sọ fún un pé dìde, kí ló ń dúró dè? Dìde kí a baptisi rẹ kó sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù,
kó sì máa ké pe orúkọ Olúwa. Act 22:16 ó ló sọ fún wa bẹ́ẹ̀. Kò sí bá a ṣe lè di ẹni ìgbàlà, kò sí bí a ṣe lè tún wa bí tá ò bá baptisi wa gẹ́gẹ́ bí ká bí wa nípa ti omi. Àṣẹ Jésù Kristi nìyí. Ǹjẹ́ a ti tún wọn bí gẹ́gẹ́ bí àṣẹ Jésù Kristi, bí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi Jésù sínú ìjọba rẹ̀. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ìjọba Kristi ẹyọ kan ni. Ǹjẹ́ a ti bí wa sínú ìjọba Kristi? Tó bá jẹ́ pé rárá, ìgbàlà wa, ìbéèrè wà lábẹ́ rẹ̀. A gbọ́dọ̀ bí wa sínú ìjọba Kristi tí ń ṣe ìjọ rẹ̀. A sọ fún wa pé ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. A gbọ́dọ̀ bí wa sínú ẹ̀. Tá ò bá tí ì ṣe ohun tọ́lọ́run pa láṣẹ, a sì ní ọ̀pọ̀lọpọ̀ àkókò láti ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ohun tá à ń gbé ọlá sọ fún wa ni pé kò sí ẹni tá a dẹni ìgbàlà nípa pé a gbọ́dọ̀ bí nípa omi àti ẹ̀mí kó tó lè wọ inú ìjọba Ọlọ́run. Ohun tá à ń sọ ni pé Jésù Kristi òun ló gbé ọ̀rọ̀ àtúnbí kalẹ̀. Ó sì ṣàlàyé ohun tó túmọ̀ sí kí a tún ènìyàn bí. A gbọ́dọ̀ tún wa bí nípa omi àti ẹ̀mí ká tó lè wọ inú ìjọba Ọlọ́run, èyí tí ń ṣe ìjọ rẹ̀. Àti sọ ohun tí Ọlọ́run fẹ́ fún wa nípa òtítọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 tó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. A fẹ́ kẹ́ ṣàṣàrò lórí àwọn ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ sì ṣèwádìí nínú àwọn ẹsẹ̀ Bíbélì tá a ti gbé ka iwájú wa, kí a sì gbé ìgbésẹ̀ tó tọ́ láti di àtúnbí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó yé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tẹ́ ẹ bá fẹ́ pè wá fún ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún tó àwọn nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.